ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù o sí mi láyà o. Ìfẹ́ dẹrù o, ìfẹ́ má dẹrù o sí mi láyà. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù o sí mi láyà o. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà. Èmi ò fẹ́ bá wọn sí láwùjọ òtòṣì. Ẹgbẹ́ mi bá náwó mi ò gbọ́dọ̀ nọ̀rọ̀ ẹnu. Ènìyàn ṣọ́ra o, kò ṣọ́wà rẹ̀ wù o. Ènìyàn ẹ lọ ṣọ́ra. Ìfẹ́ dẹrù o, mi mọ yín lọ. Ìfẹ́ má dẹrù o, káṣọrí ṣàkárà ó láyà o. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù sí mi láyà o. Méjì méjì ọ̀pọ̀pá ènìyàn yàtọ̀ síra wọn. Arúgbó bàkàtìkè kó lè láàlì kò ní kójó mi dán. Kí n má fọwọ́ mi fàjọpọ̀n. Bàbá gbà mí o, ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ Elédùà o. Ire ire o ìfẹ́ má dẹrù. Ìfẹ́ dẹrù ó má dẹrù sí mi láyà. Ìfẹ́ má dẹrù ó sí mi láyà. Bẹ́ olú o. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù sí mi láyà o. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà. Èmi ò fẹ́ bá wọn sí láwùjọ òtòṣì. Ẹgbẹ́ mi bá náwó mi ò gbọ́dọ̀ nọ̀rọ̀ ẹnu. Ènìyàn ṣọ́ra o, kò ṣọ́wà rẹ̀ wù. Ewúrẹ́ lọ sọ fún kìnìún jẹ́. Ìfẹ́ dẹrù o, má kọjá àyè rẹ o. Ìfẹ́ má dẹrù o sí mi láyà. Ọ̀dọ́ ìwòyí ẹ wá gbọ́. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù ẹ̀kọ́ lè yí ẹ̀ sí mi láyà o. Ìfẹ́ dẹrù o, ìfẹ́ má dẹrù o sí mi láyà o. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù sí mi láyà o. Ìfẹ́ dẹrù, ìfẹ́ dẹrù o, ìfẹ́ má dẹrù o sí mi láyà. Ohun tọkàn mi fẹ́ kó má má dẹrù o sí mi láyà o. Òbúkọjọ òun àpò títí, ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú. Adìyẹ fojoojúmọ́ wo àṣà, bí kò lè rọ́mọ tiẹ̀ náà gbé. Ayé ẹni láyé ẹni, ènìyàn ẹ má kọjá ẹ o. Ẹ máa máa rọra ṣe o. Ẹ má máa ti wòyí wọ́hun tí ó sọnù kiri. Igbó àánú rere o, rere fọmọ tí ó gbọ́ràn o. Èkùrọ́ láwàrà, ọmọ ẹran wá wọgbá, ó di gbàǹjo. Bá ò bá tẹ̀lé yìí jẹ́jẹ́, jẹ́jẹ́ o jẹ́jẹ́. Ọjọ́ ẹ̀san bá ké o àrò o. Òbúkọjọ òun àpò títí, ó torí ẹ̀yọ̀ wo ṣẹ́kúṣẹ́kú. Adìyẹ fojoojúmọ́ wo àṣà, bí kò lè rọ́mọ tiẹ̀ náà gbé. Ayé ẹni láyé ẹni, ènìyàn ẹ má kọjá ẹ o. Ìgárá ọlọ́ṣà ẹ lọ jáwọ́. Ajá lójú onílé ẹ ó gbèrè
ó torí ẹ̀yọ̀ wo ṣẹkúṣẹkú adìyẹ fojoojúmọ́ wo àṣà bí kò lè rọmọ tí ẹ náà pé ayé ẹni. ẹ kú jókòó. àbíbí báwo ni. èmi ti fẹ́ máa lọ. ó ti ṣe tán nìyẹn tí yá ń lọ nìyẹn. of course mo ti ń lọ dáàdi ṣe bẹ́ẹ̀ náà lè lé mi kó ń lé. Àbímbọ́lá gbogbo nǹkan pátápátá ló fi jọ yẹ ẹ tí nǹkan bá ti tẹ̀yẹ lọ́rùn bó ṣe máa ń fajúro náà nìyẹn. ok má bọ̀ àjókòó tì mí come on má bọ̀. kò yẹ ni ọ̀rọ̀ òde rí bó ṣe ń ro yẹn o no sórí èmi gan-an ni ọ̀rọ̀ lílọ tó ń lọ yìí ló ń dùn wọ́n tó yẹ kó ṣe kejì mi kájọ wà nílé wọn náà ló tún kúrò nílé yìí. Daddy ṣèbẹ́yìn lè lé mi pé kí n máa kó nílé kí n máa lọ sí school am I the first person tó máa wá láti ilé lọ sí school a lot of my friends ní school ilé ló ń gbà wá sí school Daddy ẹ̀yin lè lé mi o. mi ò lé ẹ Abímbọ́lá wo ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ rí bó ṣe ń sọ yìí o torí tiẹ̀ gan-an ni mo ṣe ní kó máa lọ sọ́stẹ̀l kó lè ní proper development ni. Yes. irú development wo nìyẹn. sori kì í ṣe kí èèyàn kàwé nìkan ní school you need to pass through school and the school to pass through you. tí n bá ní kí n dí ẹ mọ́lé well mo mọ̀ pé ó tẹ́ ẹ lọ́rùn ó dẹ̀ pí ẹ dáadáa bẹ̀tẹ̀ àdàbẹ̀ ni pé mo selfish ìwọ mọ̀ pé bàbá sacrifice ni mo ṣe pé kó máa lọ ni bàbá sacrifice ni. Really? Yes bó ṣe jẹ́ gan-an ni mo sọ fún ẹ yẹn. Daddy ṣé lóòótọ́. Yeah. ṣé bí gbogbo kúkú nílé ẹ kò jọ márùn lọ àbí wàá ṣàmà wálé weekend máa wọlé nǹkan tó kàn máa ṣe fún mi ni pé make sure pé òun pè mí lóòrèkóòrè èmi náà dẹ̀ máa pè é ṣùgbọ́n bàbá ẹ ǹlẹ́ sà ẹ máa bọ̀ ẹ wá jókòó mo ń bọ̀ ṣe ti gbọ́ tí o bá fẹ́ nǹkan kan kò jẹ́ kí n gbọ́ afẹ́fẹ́ kí n ra tí àrọ̀bà fún ẹ. Oh, thank you, Daddy. Bye, Daddy. All right, my dad. Drive carefully, okay? Yes, Daddy. Yeah. Baba. Ẹ kú ìjókòó. Olóyè. Ẹ kú rìn náà. Àwa nù. Báwo ni iṣẹ́ ṣó ti ṣe? Ẹran olófòfó ń jẹ ẹni kò jẹ dáadáa. Kì í ṣe bí irú awo bí irú èmi. Irú yín ó bẹ̀ iṣẹ́ tí ò lè jẹ́ṣẹ́ náà dáadáa. Mo jẹ́rìí. Ẹ wo ẹran ètùtù tí àwọn ọmọ yín mú wá ẹran ni. Nígbà òde níjẹta tí mo gbẹ́ran yìí dé